mọ́mí. Ó ti yí kúrò ní dádì báyìí. Ó ti yí sí mọ́mí. Àfi ṣàràràràràrà. Ṣẹ́rí tí Lizzy bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ṣé mo kó tí mẹ́yẹ bọ̀là kó tiẹ̀. Ó ti mẹ́yẹ bọ̀là kó lè tiẹ̀. Ṣé ọ̀nà sọ ṣẹ́rí àwa ò drag yín o. Àwa fẹ́ kí dọ́tà yín. Ọmọ mi ni Lizzy, ẹ má pa fún mi. SK ìkànnì ṣẹ́rí SK yẹn ìkànnì SK ṣó yẹ kẹ́ máa rán wa létí irú nǹkan bẹ́ẹ̀. Ṣẹ́rí nígbà yẹn Momo is in the dark, now she has found light. You understand? Momo was in the dark, yo. For Lizzy to come out and be telling us, wípé, àbẹ́ ẹ̀ bá gbọ́ Lizzy, wípé èèyàn tó bá ti súnmọ́ òun kì í ṣe fracas. Lizzy, then what do you mean by welcome me to fracas? Because I clearly don't understand. Ṣé o ti get this? What do you mean by welcome me to saga? Welcome me to fracas? Anyway, love is on now. So if you yourself declare you are in fracas, what do you think the people around you are doing? Stop, Shuri, admit things with your, you're a coward. So to understand this, and this is why that way your man gbọ́ṣẹ́. Nǹkan tó bá ti ń ṣe, wàá máa yọrí bọ́rọ́, Ọlọ́run má jẹ́ kó yọrí bọ́rọ́ tó máa ṣá ẹ láàkè lórí lọ́jọ́ kan. Admit it, yes, you are fracas. Ó ń pè wá pàwọ̀ ò níṣẹ́, ṣé ìwọ náà níṣẹ́ ni? Ṣé àkísà tó máa ń gbé kọ́ra tó máa sọ pé ìró ayé àtijọ́? Ṣé China ń pè yẹn ni? Àwọn tó níṣẹ́ àárí wọn náà, Dangote níṣẹ́ àárí ní orí social media, Queen Mother níṣẹ́ àárí lórí social media. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe, àwọn colleagues yẹn, àwọn tí ò tiẹ̀ tó ẹ̀gbọ́n níṣẹ́. Ìwọ ò níṣẹ́, we are the same thing on this street of fracas, so bọ́ọ̀lẹ̀ ń bẹ. You are a fracalized idiot. Ẹ̀yin èèyàn, wọ́n tún ti fẹ́ ṣe ìdí advert fún wa. Èmi ò sí ní California Paradise City mọ́. Ṣé mo bí tí mo wà sí Palm Island mo tún wà. Bó ṣe máa ń gbé fún. Ṣé rí Lizzy máa gbé wa dé bẹ́sẹ̀. Ó sì ń mẹ́yẹ bọ̀ lápò ni. Ó ní Adébímpé ọ̀rọ̀ business làwọn jọ sọ. Bọ́lá Adébímpé nígbà wo? Máa dúró ṣó tẹ́ ṣe fún Fọlá. Máa dúró ṣó tẹ́ ṣe fún Ìyábọ̀. Wọ́n ní business wo tó bá yẹ pé bẹ́ẹ̀ náà lẹ ṣe ń ṣe business Bọ́lá Adébímpé. Má ti lówó ju Dangote lọ. Gbogbo èèyàn mélòó ló tẹ̀lé Lizzy tó rí ṣe. No, ẹ mú jáde náà. Tá bá tiẹ̀ ní gbogbo nǹkan. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọkọ ẹ̀ tó ń fún ẹlẹ́pọ̀n ẹ̀. Ìyẹn Bọ̀dá Láti. Ẹ kọ́kọ́ jẹ́ abẹ̀rẹ̀ lórí ìyẹn náà. Ká kọ́kọ́ wò. Kí báwo láyé Bọ̀dá Láti ṣe rí? Kálọ̀tì dá. Kálọ̀tì ó ní bílbọ̀dù tó ń ṣe kiri, tó ń gbé bílbọ̀dù sẹ́gbẹ̀ẹ́ títì. Tó ń gbé bílbọ̀dù lọ sínú car wash. Tó ń pè ẹ̀yìn Kálọ̀tì fún wa. Ẹ wá rò pé Bọ̀dá Láti mú ògógóró ọ̀nà. Bọ̀dá Láti ti rí pé ó ti pín fún òun. Mọ̀mí Adébímpé wọ́n á sọ pé business lẹ́jọ́ ń discuss wọ́n ní ilé lẹ́ǹkan. Lizzy ìwọ fi lélẹ̀. Mọ̀mí Adébímpé ò sọ pé òun fẹ́ kọ́lé. That is not it. You are just deviating because kíní ìbá ẹ nítùlẹ̀. Mi ìrọ́pá Adébímpé gan sọ fún ẹ pé òun bọ̀ wá sọ́run nǹkan bẹ́ẹ̀. Orí bó ṣe ń gbọ̀ pìpìpìpì tó bẹ̀rẹ̀ sí mú bí tó mú lórí tó mú bí tí ò tiẹ̀ yẹ ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀. O tún dárúkọ Ìyábọ̀ Òjó. Ṣé Ìyábọ̀ ló sọ pé Kádébímpé lọ fún ẹ ní sack letter ni because I don't understand. Ọlọ́run wá kọ̀ dé àìwọ̀ ṣe tó ọlọ́. Àánú ẹ̀dẹ́ ìṣe mi ọlọ́. Kò yé Lizzy kò mọ̀. Adébímpé get ẹ̀ ọlọ́. Torí ó ti mọ̀ pé tóun bá sọ fún ẹ, ó máa wá fóun ni. So I don't think Adébímpé said anything to you. She just bí wọ́n náà ṣe ń rí ni gbogbo àṣẹ ń rí online. So you did not even know how to. O mọ̀ pé ó lè yà bẹ́yẹn. O mọ̀ pé Adébímpé bó ṣe wà yẹn àtẹnujẹ ló bá dọ́dọ̀ ẹ̀ o. Bọ́ o mọ̀ pé bí ìtúrẹ́yà yẹn ó lè rí bẹ́yẹn. Bọ́ mo mọ̀ pé ọmọ kan ní ẹ̀nà àwọn àṣìṣe kìíní yẹn f'Adébímpé. Àwa ló ń pè láláì níṣẹ́. Àwa là ń ti gé. Ṣáwa la kọ́rọ̀ s'Adébímpé lẹ́nu ni. Àbí ṣé Ìyábọ̀ Òjó ló sọ pé k'Adébímpé kó abandon ẹ̀ ni. Ṣebí she's your mother, mọ̀mí. Ṣé Ìyábọ̀ Òjó ló tún sọ pé kí Àdàbí tún máa jà nínú káàmpù yín báyìí? Sọ pé àwa l'Àdàbí ń jà. Tá l'Àdàbí ń jà ń sìn? Ṣọlá pé you go feel am as if you want to die but you no go die. Manage. Tá l'Àdàbí ń jà o. Àdàbí ti wọlé o. Lizzy ọ̀bí.
Adébímpé ti lọ máa múra sílẹ̀ Z-Dog gan máa lọ ṣé mo pé Z-Dog ojú ọ̀sẹ̀ ẹgbẹ̀rí kan náà initially bẹ́ẹ̀ ni ojú ọ̀gbẹ̀rí kan táyé Adébímpé bá wá lọ ta sọ́sọ́ ṣé mo pé táyé Adébímpé bá ti lè kúrò ní fracas jẹ́ sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé mo pé she will never be seen with you again she will not be seen with you bẹ́ẹ̀ ni pẹ̀lú pé má yẹn ìyẹn ọba yẹn ó wà influential wọn ò ní fẹ́ èèyàn tó ń ṣépè fọmọ ṣọmọ wọn ní kínní kó má depo sáàlà mi the ọba will not want to be seen with you understand pé this is a calculated attempt from your home camp inú camp ẹ lógun ti gbà wọlé sí ẹ ní ara ẹ tún jagunjagun ẹ tún jara yín lógun it's a very calculated attempt from your home camp so one thing to understand wípé Adébímpé show yourself and you are so you don't know what you are going to say that people are going to be like kò rí ẹ mú but this time she got you good Lizzy she got you good ó ti pẹ́ tó ti máa ń ṣe fún yàn eléyìí oh my god ó ti pẹ́ tó ti máa ń ṣe fún yàn but eléyìí ló máa fi ṣe àṣekíni àṣemọ̀ so you don't know ẹni ẹ̀kọ́ ń gbọ́ pèpèpèpè ni ó wá ń fi text message hàn wá ìwà Adébímpé sọ̀rọ̀ ní ìgbà iléyá ìwà Adébímpé ṣe kinní kan ìwà gbogbo wa we are not interested in that bull crap Adébímpé is gone and is gone forever ẹlẹ́rù ti kẹ́rù ẹ̀ eléyìí tó ṣe tó eléyìí tó sì gbà tó àṣẹyìnbọ̀ gan kí ló rí mú bọ̀ sí kò sí ó fẹ́ lè sọ ṣẹ́nu torí tiẹ̀ so this is the time for her to dissociate completely ìgbà tíṣẹ́ ìyẹn mo ti rí shift nínú Adébímpé she has been more quiet she has been thinking about the consequences of her actions she has seen that kíní Lizzy ìgbésí ayé Lizzy ó ti derail òun ó ti fẹ́ rí òun sínú kòtò ó ti pé kíní Lizzy ìgbésí ayé Lizzy tóun support ó ti fẹ́ bà tòun jẹ́ she is not the same person that she used to be on this social media space all thanks to you so this is another opportunity for her to ṣe kíni kó fọ aṣọ ẹ̀ torí ó ti ta epo sí àlà Adébímpé ó ti pọ̀ jù kí wọ́n bá yẹ kó ṣe kíni kó fọ aṣọ ẹ̀ mọ́ gbogbo èèyàn t'Adébímpé bú ṣebí torí tiẹ̀ láti please ẹni so irú rubbish wo ló wá ń sọ lọ́jọ́ tèmi gbogbo mo ní gbé bọ́dí kí ló ń porúkọ ọba ńlá tó ń parọ́ mọ́ just because she want to please you náà ni tó bá ránṣẹ́ you know exactly why she was doing all those things so don't come here and pretend to us abórí tiẹ̀ ò pé ni ṣọlá pé sórí ẹ̀ ò pé ni sórí ẹ̀ yí ni you think we are babies ṣòro pọ́mọdé ni wá ni because I don't understand how you can sit down there and be lying through your teeth and be telling us that Adébímpé ò sínú fracas pẹ̀lú ẹ̀ kò bẹ́ẹ̀ ṣe fracas when we clearly know pé gbogbo irọ́ tó ń pamọ́ gbé bọ́dì torí pé kí ni ìjà tó bá MHM ìjà tó bá gbé bọ́dì jà I'm telling you the main people tó wà ní camp as at then why is it not because of you she stood by you ìjà tó ń bá Ìyábọ̀ jà is it not because of you she stood by you she did a lot of things for you and here you go telling us today wípé Adébímpé o kò ṣe nǹkan kan fún ẹ o mọ nǹkan kan o ṣe nǹkan kan ọ̀rọ̀ business lẹ́jọ́ ń sọ Lizzy you never talked about business you never for one day talked to Adébímpé about business all you always talk and blab about is bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ti Ìyábọ̀ jẹ́ Adébímpé gan which business is Adébímpé running èèyàn tó jẹ́ pé nọ́ọ̀sì nǹkan tó ń ṣe gan wọ́n ra washing machine fún gan ni wọ́n gbá tajọ̀ love rice fún níjọ́ tó ń ṣe némi ọmọ ni àwọn èèyàn gan ló ń support ẹ̀ kò ní nǹkan kan náà so báwo ló ṣe wọ́n á sọ pé ó ń run business which business wo Adébímpé wa Adébímpé tó ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ tó ń tọrọ aṣọ tó ń tọrọ gold tó ń tọrọ ọlẹ̀ business wo lẹjọ wá ń sọ ó mọ̀ pé láìfún yín kò bò lórí social media yìí ni ṣé gbogbo promise and fail tó fún Adébímpé ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀kulẹ̀ lọ́jọ́ tí so what are you talking about which business are you talking about ṣé Adébímpé ṣe business rí láyé ẹ̀ ni so why are you forcing ó ń kọ́lé lọ́wọ́ ṣọ́rọ̀ tó ọ̀rọ̀ ilé náà ń bẹ̀ sọ ó wù ló kọ́lé ó wù ló má kọ́lé what's that business with that ìṣòro ẹ̀yin méjèèjì nìyẹn Z-Dog ó tún mú Z-Dog wọlé Z-Dog ń kọ́ mansion lọ́wọ́ àtẹ̀jẹ̀yàn tó níṣẹ́ lọ́wọ́
ṣe bá tẹ̀ máa ríṣẹ́ lọ́wọ́ sí àti ẹ̀ máa ríṣẹ́ iṣẹ́ wo ni Zidog ń ṣe ṣé lórí €100 tó máa ń fún per month ló fi ń kọ́lé tó bá sọ pé ọkọ Zidog ń kọ́lé ó tiẹ̀ ṣe ó make sense. Why are you always attributing ṣó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé one thing I discover about you is that torí pé ìwọ ọkọ ẹ ò ní you believe that everybody's husband they are supposed to be a mumu like Lati ibi tí ṣòro wà tó ní nìyẹn. You think that gbogbo èèyàn gbogbo ọkọ àwọn èèyàn orí wọn gbọ́dọ̀ sọ́dọ̀ bí orí Lati. Zidog ọkọ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ mú Wọ́dádé now Wọ́dádé is a good person. Ọkọ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó bá sọ pé ọkọ Zidog ń kọ́lé Zidog alábọ̀dó ni Zidog now so báwo ló ṣe fẹ́ rówó kan mansion èló gan ló ń fún Lati táwọn sọ pé èló ló ń fún Zidog any small thing wọ́n kọ́lé àwọn tí ò nílé nílé àbí mortgage láwà so àṣàtún títí àṣàbẹ̀ bridge àwà homeless so ṣé ọ̀rọ̀ ilé náà bẹ́ẹ̀ sọ ìyẹn ní ti your defence system is very weak intercept ó weak ìbàjẹ́ ṣé ọ̀rọ̀ kìíní là ń sọ inú no we're not talking about all that we are telling you that this woman wants to leave because kìíní ni ẹ àjẹgbodò ni ẹ ó dẹ̀ ti rí i pé oníyangi má bà tèmi jẹ́ ó ti understand irú èèyàn tó jẹ́ ó ti rí i pé bíbá ẹ̀rìn tó ń bá ẹ̀rìn kò ṣe ilé ayé òní àǹfààní for how many years tó fi ti bá ẹ̀rìn ó dẹ̀ tuntun fẹ́ rin ìrìn àjò ìmí wípé tóun bá continue àti máa bá ẹ̀rìn ayé òun kàn máa wá bàjẹ́ ayé bàbá ọmọ òun máa bàjẹ́ ayé àwọn ọmọ òun máa bàjẹ́ torí social media we no dey forget so ó ti rí pé bó o ṣe wà yẹn o ò ní impact kankan tó fẹ́ ṣe nínú ayé òun no kì í tẹ́ ṣe pé tó fẹ́ ṣe kí ni impact tó ṣe nínú ayé Adébíyìnpé tẹ́lẹ̀ ṣé tó o rí tó ṣe máa ń wá sí online tó bá jẹ́ pé ó lówó bó ṣe ń sọ pé owó wà lọ́wọ́ ẹ̀ ń ṣiṣẹ́ ń ṣe gbogbo ẹ̀ ṣó máa wá kó máa tọrọ aṣọ tọrọ gold tó bá bú Adébíyìnpé báyìí ó máa wá kọ́kọ́ sọ sórí ẹ̀ àsùnkún wá báyìí pé Lizzy wọ́n ti bú mi wọ́n ní mi ní gold wọ́n ní mi láṣọ wọ́n ní mi nílé mi ní nǹkankan nǹkan tó máa kọ́kọ́ sọ nìyẹn akọ́kọ́ wá sunkún wá bá ẹni lágbàlagbà tó bímọ tiẹ̀ the impact of Adébíyìnpé in your life tó bá lò lórí àwọn ọmọ ò ní sí ibi tó ń wáyé wọ́n á ti ju bẹ́ẹ̀ lọ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kí ló sọ ó ní kò bá ẹ ṣe anything ó rí bó ṣe ṣe kínní ó ní kò help ẹ ṣe anything ó ní kò bá ẹ ṣe kò já fún ẹ kò bá ẹ kò ṣe fracas lọ́dọ̀ ẹ ó ní fracas tó ti ṣe tẹ́lẹ̀ jẹ́ wá sọ kínní kan fún ẹ Lizzy fracas tí Adébíyìnpé ṣe tẹ́lẹ̀ lórí social media is called a clean fracas. We respected her. Ìwọ wà lára àwọn èèyàn tó jẹ́ ká máa disrespect Adébíyìnpé lọ́jọ́ tèmi. Yes, quote me anywhere. Torí tiẹ̀ la ṣe Adébíyìnpé initiative mo I keep saying it one of the best platform lórí social media space. Àtọ́jọ́ tó ti ṣe àgbákò ẹ̀ báyìí kò rí kò rógo lò mọ́ mi ò mọ̀ there's something about you anybody that come across or come in contact with you you will suck out their glory. That woman tó bá ti tán life báyìí gbogbo a máa rot sí ni a fẹ́ lọ gbọ́ nǹkan tó sọ mi ò wá understand platform kò rí lò mọ́ ọ̀rọ̀ ọlọ́pọlọ kò rí sọ mọ́ ó wá di èèyàn tó ń ṣépè fọmọ tó ń sọ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wedding máa ta ríǹgì jẹun think about it make any positive impact nínú ayé Adébíyìnpé ó bá tiẹ̀ jẹ́ ni débi pé Adébíyìnpé wá dé èèyàn tá a lọ sign petition kan lé níbi iṣẹ́ think about it from a registered nurse tí gbogbo ayé mọ̀ pé àwùmá iṣẹ́ ẹ̀ ló ń ṣe every time she gloat to us mo lọ school arúgbó ara mo fi ṣe nurse ẹ̀yin náà ẹ má she used to tell us then wípé ẹ má give up on yourself ìgbàlá burúkú ara look at my son àǹfààní mi lọmọ mi jẹ lẹ́ni tó fi ní parí tó fi ní gbogbo ẹ̀ I took it upon myself I saved myself mi ò sọ pé ó ti wà over fún mi these are the things this woman used to do on social media platform encourage women say ọ̀rọ̀ ìṣítí ló máa ń sọ until she came across you ni ó dẹ̀ bàjẹ́ fún woman ó wá dẹ́nsìn ó bá wa sọ̀rọ̀ ilẹ̀ rẹ̀ come on get out of there ta ló ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ ṣé o lè gbé inú ilé méjì papọ̀
are you mad? Ṣé àwa ń sórí títì ni àbò fẹ́ sọ pé o lọ́pọlọ tó wà èèyàn tó lọ́pọlọ nu fámílì ẹ̀ ló ń ṣe bẹ́yìn àbí wo àbúrò ẹ̀ ọmọ àbúrò yẹ ẹ̀ òun kọ́ ló jáde pé ayé ẹ̀ ti bàjẹ́ yẹn wípé gbogbo fámílì wọn ò fẹ́ rí ẹ nínú kárí àwọn káńsù ẹ̀ ní símẹ́ǹtì gan wọ́n káńsù ẹ̀ gan wọn ò ṣàfẹ́ rí ẹ kọ́ máa ṣe tọmọ kọ́ máa ṣe tí kò sí nǹkan tó ń ṣe ilé ayé yìí wọ́n ti gbàgbé ẹ̀ o ò tí kú o ti dòkú ayé ìwọ ló wá fẹ́ jókòó ló wá fẹ́ máa sọ̀rọ̀ kí ló fẹ́ sọ sí look at your ọ̀rọ̀ ò tí ẹ̀ dá ṣáká lẹ́nu ẹ mọ́ you are a fool tó o bá lè jókòó if this is not a wake up call for you Lizzy if this is not sórí pé kì í ṣe pé Ìyábọ̀ ló lọ bá débi pé àti inú káàmpù yín lógún ti gbà wọlé wá sí yín lára this is not about Ìyábọ̀ ṣó ti ní sí pé even in your camp ẹ sì ṣe kí ni ẹ sì kógun jara yín ẹ sì gbàbọ̀dẹ̀ fúnra yín if what you are doing is good Adebimpe will not have the infantry to come out and tell us that she's leaving fracas for good because ọkọ ẹ máa balẹ̀ ní pé I'm doing the right thing 6 years tó ti ń ṣorí burúkú lélẹ́yìí o Lizzy 6 freaking years tó ti ń ṣòṣì tó ń ṣe lórí social media ni anybody that come in contact with you will become irrelevant ó máa sọ wọ́n di èèyàn tí ò mọ̀ ṣe mọ́ ó máa báyé wọn jẹ́ Adebimpe wá di èèyàn tí ò lè ṣe show the only show she can do is to talk about you what kind of life is that ó wá di èèyàn tó jẹ́ pé wọ́n ń sọ́mọ̀ tó ń query nǹkan tí ò ṣẹlẹ̀ rí tó fẹ́ seize license ẹ̀ ó wá jókòó síbẹ̀ òun bá wa sọ̀rọ̀ ilẹ̀ my dear you better get the fuck out àránṣẹ́ o ẹ̀bá ìkọ́lé kẹ́kọ́lé ẹ̀wò kẹ́ lọ kọ́lé sọ̀rùn kò sí nǹkan tó kọ anybody nǹkan oníǹkan wọn lè pín létèèyàn tí wàá tó wàá jà àṣà àtọ̀rọ̀ jẹ lọ́wọ́ ẹ̀ àwọn tó ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ kọ́ ló ń ṣe kí ni kọ́ ló ń bojú ẹ̀ jẹ́ ń sí àwọn tó ń fún lówó tó ń fi owó gba kádàrà lọ́wọ́ wọn àwọn kọ́ ló ṣe kí ni náà sọ pé àwọn ò ṣe mọ́ sí so ikú tó ń pojú gbà ẹ̀ ni òwe ńlá ló ń pa fún ni if Adebimpe can leave you unprovoked ló fi ẹlẹ yẹn ó wá ń sọ pé káwọ wá bílíìfù nǹkan tó bá fẹ́ sọ no Adebimpe ti gbé nǹkan dání ìwọ ò dẹ̀ gbé nǹkan kan dání bẹ́ẹ̀ ni to be a queen we have to see a lot of things change in your life ó dẹ̀ ti rí bó ṣe wà you are going to slow her down ó máa fi tiẹ̀ tó ti bàjẹ́ ó máa fi bá tiẹ̀ jẹ́ ni that is why she ditch you. She drop you like hot potato. She ditch you and you cannot, you are just blabbing. Mo kàn wú ẹ̀ báyìí pé ẹ wo Lizzy ò wá mọ́ nǹkan tó fẹ́ sọ. Àánú ẹ̀ wá ṣe mí pé this thing hits you like mad. Òkú federal, òkú ìjọba. Lizzozoo. Kíní hit ẹ. Another soul lost. Another soul lost in your camp. Ṣòtìlínsì. Ọ̀ni awí fún lọ́rọ̀ ẹ̀ ọba jẹ́ ó gbọ́ ṣáà sọ fún ẹ sórí Zdog ṣì máa lọ sórí by the time tí everybody bá ń yọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan wàá wá understand gbogbo nǹkan tá a ti ń sọ fún ẹ láti ọjọ́ yìí ṣọmọ kan táwa ṣì ń dúró dè mọ̀mí tẹ̀ sọ pé ẹ má drag Adebimpe ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kí Lizzy wá ṣe show because this is not the only show Adebimpe will do. Tẹ́bá rí sí mọ́ mi gbé bọ́dì kí ló dé tí mo pariwo ọmọ mi gbé bọ́dì báyìí torí Ọlọ́run ó ga ọ mọ́ mi ọba ńlá sọ kínní kan fún wa ó lóun máa arrest Adebimpe tó bá dé Nàìjíríà Adebimpe will come out and apologize to ọba ńlá torí pé kíni ó mọ̀ pé ọba ńlá náà kéré o she is politically connected o so kò ní fẹ́ kí ọba ńlá dìhùn lọ́wọ́ ibi tí problem ti máa wà ni mo fẹ́ sọ fún yín o so Adebimpe ò ní fẹ́ kọ́ ọba ńlá kó fi tiẹ̀ dìhùn lọ́wọ́ àbí ọjọ́ tó máa ń ṣe ceremonial ọba tó ń fọba jẹ tó ń fi gbogbo ẹ̀jẹ̀ tí Adebimpe wà ń bẹ̀ ọba ńlá lè bínú kó kọ́ ọlọ́pàá wá kókó gbogbo wọn wá kọ́ wá gbé Adebimpe bẹ̀ yẹn torí allegation defamation tó ṣe against ọba ńlá kì í ṣe nǹkan kékeré o kán wá fi ṣẹ̀sìn so the next thing tí Adebimpe máa ṣe ń sìn ó máa bẹ̀rẹ̀ apology ó máa kọ́kọ́ tender apology ó máa retract gbogbo nǹkan tó sọ sí ọba ńlá ibi tára Lizzy
tí ò ti ní gbà nìyẹn tó máa wá bọ́ọ̀sì gbogbo nǹkan tó ṣètì dé fi jù ẹ̀yin ẹ máa ṣe rí story tó gùn ni àti ìmọ̀ episode tá à ń lọ lórí social media but ẹ má wọrí mi ẹlẹ́yà tí mo I'm here for you any day anytime no wàhálà I'm here for ẹ ṣáà glue to this page kẹ́ẹ̀dẹ̀ máa fún one star ẹ̀dẹ̀ máa skip wáàdì o ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀ ní jẹ gbèsè ẹ máa fún one star kẹ́ẹ̀dẹ̀ máa skip wáàdì gbogbo ẹ̀yin tẹ̀ náwó stars lọ àpò yín ò ní gbẹ pẹ̀lú ọpọlọ. Thank you so much. God bless you. Have a wonderful day.